Sheikh Kamal rahimahullah gíní white ni wọ́n wọ̀ white wọ́n dẹ̀ wí láàrin wọn bí ẹ ṣe máa ń wí yẹn láàrin ráńdì yẹn fìtì wọn gán wọ́n kà gèrè mẹ́mbàr wọ́n ní mo fẹ́ kí Alhaji Adamu wá dúró sẹ́gbẹ̀ẹ́ mi bí ẹ ṣe wí náà nù torí pé tí mo fi ní mo fẹ́ kó dúró sẹ́gbẹ̀ẹ́ mi ọmọ ìyá kan náà ni wá kò kí í ṣe pé alimusilimu akọ musilimu ni mo ń wí o èyí wọn náà wà ń bẹ o àwọn ọmọ ya kan rìn pẹ̀lú Sheikh Adamu èmi ọmọ kíní òye mi ná bí wọn ti sọ náà nù Sheikh Adamu bá dúró sẹ́gbẹ̀ẹ́ wọn Sheikh Adamu ogun mímbàr sẹpẹ àwọn ti gun mímbàr Sheikh Adamu dúró báyìí síbi ẹ̀gbẹ́ báyìí nígbà Sheikh Adamu dúró sẹ́gbẹ̀ẹ́ báyìí Sheikh Kamal sọ̀rọ̀ pé ihdina siratal mustaqima ní tí a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn nù. Akramakumullah Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ àrígbé kò sí ààyè fún yín púpọ̀ àmọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tá a bá ti tún nídìí àti kẹ́kọ̀ọ́ kan a gbọ́dọ̀ wá sọ́dọ̀ ìyẹn àgbàlagbà tí ẹ bí wa lọ́mọ mo fẹ́ jẹ́ kí bàbá wa àfa àgbà ni bàbá wa Alhaji àgbà tí wọ́n sọ níbi wáàsí wọn kan tí wọ́n sọ ní wọ́n rí pé àwọn kọ́ọ̀tì ni wọ́n kọ́ọ̀tì wáàsí yìí ò lè pín sí ìtàn yìí ò lè pín síbẹ̀ àmẹ́yìn tí ẹ bá àwọn bàbá méjì yìí láyé a fẹ́ jẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́ wá bá wa ní tí ẹ̀yin náà bá rí ń bẹ̀ kẹ́ bá wa sọ lérí ayakumullah. àbúrò kàkà ó lóun tí tòun ó ní àyẹ̀dì Mùsá lòun. aleyhisalatu wasalam aleyhisalatu wasalam. ìrẹ́ ẹ̀yin Haruna ní. àbúrò ìdí a máa ń tó wíwù àní Mùsá bá dẹ́kun bá fẹ́ sí tí ọba máa fẹ́ tí ọba rí sí yóò bínú. Insha Allah Insha Allah. ó ti kún. Harun ó ní sùúrù ẹ̀gbọ́n rẹ̀ ní bẹ́ẹ̀ni ti jẹ́ gbọ́n Alhaji Adamu àbúrò mi ní Insha Allah. òun náà jẹ́ mo jẹ́rìí ẹ̀ ó ní sùúrù ẹ̀gbọ́n rẹ̀ ní bẹ́ẹ̀ni ti jẹ́ gbọ́n Alhaji Adamu àbúrò mi ní Insha Allah. òun náà jẹ́ mo jẹ́rìí ẹ̀ tí kì í bá ṣe sí àwọn èèyàn náà láwàá àtàdúrà fún kọ́lọ̀ nǹkan dákun àtẹ̀mí ní àtòun ní àtàwọn àbá mi náà ní gbogbo àwọn tó dó ń po bẹ́ẹ̀ tí wọ́n wà lálàálà báyìí Ọlọ́run má fi wá ń ṣe sábàbí orí ibú fún yín. Àmín 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 sáàmì jàmá. nítorí ẹni Ọlọ́run bá dá fún ìbàjẹ́ tí ọba ní ìbàjẹ́ ti kò ní gbádùn. Insha Allah pépé dáadáa fún un. kí mo ti ṣe máa dàrú ní ọmọ wa. bọ́bá jẹ́ ẹ̀yìn nǹkan dáa láti ṣe sọ tí mo ń tọ̀hún náà. ọ̀rọ̀ yẹn ni sà lọ́njẹ́ bá rí yẹn bẹ́ sà bá ọ̀dà pé ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. gbọ́ dáadáa. tí a ní ká gbéra síwájú yín nù sà ọlọ́njẹ́ àrí yẹn bẹ́ sà. bismillahir rahmanir rahim alhamdulillah wa sallallahu ala man la nabiyya ba'da allahumma salli wa sallim ala abdik wa rasulik sayyidina muhammad الذي أرسله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا وعلى آله الطيبين وأصحابه الطاهرين وتابع التابعين والأئمة الأربعة المجاهدين والعلماء العاملين ومقلدي تلك الجماعة إلى يوم الدين مدقوا فون alfawa Miftahuddin Saleh tá mà sí mufti afawa Atayese Jakmal mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wa bihi nasta'inu awnaka ya mu'in Sheikh Adamu ní gbogbo tí èèyàn bá fẹ́ ṣe láyé tó bá fi bẹ̀rẹ̀ àlùbáríkà ọbọ̀ ìlọsíwájú máa báyàn níbi nǹkan náà mo jẹ́ kémi náà ní wa bihi nasta'inu awnaka ya mu'in Olúwa bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀kẹ́ tó pọ̀ fún anabi wa Muhammad ìkẹ́ náà má jẹ́ òpin lórí anabi nìkan jẹ́ ó déré àwọn asahab
jó dérí àwọn ará ilé ẹ̀, jó dérí àwọn muhajirin, jó dérí àwọn ansar, wá jó dérí gbogbo àwọn tá náà bá rìn lórí ọ̀nà tá náà bí gbé kalẹ̀. Ìkẹ́ náà jẹ́ ọmọ lọ́bẹ̀ tí díjọ́ gbé ní àlùkìyámà. Ọ̀rọ̀ yẹn ò ní gùn púpọ̀ gẹ́gẹ́ bí pé mo gbọ́ Ọlọ́run sì ní kó tún sójú mi inú oríire tọ́lọ̀ ní ká ṣe nìyẹn. Ọ̀rọ̀ náà tó ṣẹlẹ̀ tí àmọ̀bá wa Alhaji àgbà Ọlọ́run kọ́ sàṣàlékùn kẹ́ fún wọn, kọ́ kẹ́ Sheikh Adam náà, kọ́ kẹ́ àwọn tó ṣe àwọn náà lẹ̀ tí wọ́n wí. That was 1980/81 1980/81 81 gangan ni. Ní ọjọ́ Jímọ̀ amúratá fẹ́ kí Jímọ̀ tí Sheikh Adam fẹ́ kí Jímọ̀ Mọ́sálásí Markaz ní Sheikh Kamal dé pẹ̀lú mẹ́sídìsì wọn àti bàbá wa Sáàdù gbogbo òwe, bàbá wa Balógun Alánàmú ti jẹ́ ìtakọ̀hún, bàbá wa Sáàdù gbogbo òwe, bàbá àta Ájì Sáàkà bá àta àtàwọn ọmọ akéwú tọ́pọ̀. Bàbá tí múra tí wọ́n fẹ́ lọ orí mímbàrí bí mọ́tò àwọn Alhaji àgbà ṣe yọ báyìí ó kọ́ ti kọ̀hún. Bí mọ́tò àwọn Alhaji àgbà ṣe yọ báyìí bàbá bá dá wọn bá jókòó, wọn ti fẹ́ máa dìde lọ, wọn bá jókòó díẹ̀ bí ká ní bí ìṣẹ́jú mẹ́ta wọn àti fẹ́ kírun bá jọ wọ mọ́sálásí papọ̀. Nígbà tí àwọn mọ́sálásí Sheikh Adam mọ̀ pé wọ́n ń bọ̀, ọlọ́mọ́sá kẹ́ Sheikh Adam, ọlọ́mọ́sá kẹ́ Sheikh Adam. Walladhi nafsi biyadihi, mo búra pẹ̀lú Ọlọ́run tẹ́mi mi wà lọ́wọ́ ẹ̀ kẹ́kẹ́ Sheikh Adam mà tọ́ wọn kà wá fújìá mìíràn ṣe dé bẹ́ẹ̀ bàbá tọ́pìkì tó bá ti change torí àwọn bàbá wa sọ̀rọ̀ àwọn àìmà wípé Imam Shafi ọmọ akéwu Málìkì ni, àmọ́ tóun ti bẹ́ẹ̀ bó ṣe jọ ọmọ akéwu Málìkì wọ́n ní ìyàpẹ́ ẹnu. Abu Hanifa náà àgbàlagbà lòun, wọ́n ní ìyàpẹ́ ẹnu. Ikhtilafu al-a'imma rahma lil-umma. Bàbá ntí tọ́pìkì yìí tó wà bánu. Mo ṣe wútúbà náà akíjímà. Nígbà tó akíjímà tó máa bá dìde pé alálejò pàtàkì àfa àwọn àgbà Sheikh Muhammadu Kamaluddin wọ́n bá wa sọ̀rọ̀ kó ń kálukú farabalẹ̀. Gbogbo abájókòó àwọn àjọ ọmọ akéwúnjọ náà àwa ní as-sanatu ar-rabi'a al-i'dadiyya tá a múra tá a fẹ́ ṣe ṣáádá. Àwa mudiru Markaz wọ́n wà ní as-sanatu as-salisa at-tawjihiyya tí a múra kan fẹ́ ṣe ṣáádá láti jáde. Ètí mo béèrè táwọn èèyàn gbanu. Ńgbà tó yá Sheikh Kamal rahimahullah Guinea white ni wọ́n wọ̀, white wọ́n dẹ̀ wí láàrin wọn bẹ́ẹ̀ sí máa ń wí yẹn láàrin ráńdì yẹn fìtì wọn gán wọn kà gèrè mẹ́mbàrì. Wọ́n ní mo fẹ́ kí Alhaji Adamu wa dúró sẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ sì wí nánu torí pé nítorí mo fi ní mo fẹ́ kó dúró sẹ́gbẹ̀ẹ́ mi ọmọ ìyá kan náà ni wa kò kí í ṣe pé alimusilimu akhu muslimu ni mo ń wí o èyí wọn náà wà ń bẹ o àwọn ọmọ ìyá kan rìn pẹ̀lú Sheikh Adamu èmi ọmọ kíní òye mi ná bí wọ́n ti sọ nánu Sheikh Adamu bá dúró sẹ́gbẹ̀ẹ́ wọn. Sheikh Adam gun mímbàrì sẹpẹ àwọn ti gun mímbàrì Sheikh Adam dúró báyìí síbi ẹ̀gbẹ́ báyìí nígbà Sheikh Adam dúró sẹ́gbẹ́ báyìí Sheikh Kamal sọ̀rọ̀ pé ihdina siratal mustaqima ní tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn nu wọ́n ní àdúrà Ọlọ́run náà fẹ́ ká máa ṣàdúrà púpọ̀ ìfẹ́ ká ṣàdúrà lórí ká máa tọrọ pé ihdina siratal mustaqima tọ́ wọ́n ní àwọn wa sọ̀rọ̀ tọ́ pọ̀ nígbà tí aláfẹ́ kọ́rọ̀ kó gùn wọ́n á ní tí mo fi ní ká jẹ́ Adama dúró sẹ́gbẹ́ mi èmi náà ń dunnú lónìí mo dàbí anabi Yusuf aleyhi salatu wa salam nígbà tó rí ọmọ ìyá rẹ̀ Bunyamin tó wá wọn agbáṣẹ́ Adamu lọ́wọ́ mú ìpè ní hadha akhi qad manna Allahu alayna wọ́n gbọ́ ṣe Adamu báyìí kọ́lá fọ́tò rẹ̀ wà nígbà kan ti sọnù ni hadha akhi Allahu alayna wọ́n ní à ń dàkẹ́ bí anabi Yusuf Sheikh Adam dàkẹ́ bí Bunyamin nígbà tí inú rẹ̀ dùn tí wọ́n ríra wọn. ntí baba Sheikh Kamaluddin sọ nìyẹn. ntí wọ́n sọ nìyẹn 1981 nígbà tí wọ́n sọ tán wọ́n ṣàdúrà
wọ́n ṣàdúrà àwọn yẹn dẹ́ ṣe adíá níwọ̀n bá dáadáa kódà adíá tí wọ́n ṣe jọ náà bàbá ní á mo fẹ́ kẹ́ ẹ ká kẹ́ ẹ sọ iye tí ó wà ń bẹ̀ torí mo fẹ́ kọ́ dápò aláàjì nǹkan kí nǹkan kan ṣe wàláhì bí wọ́n ṣe fi ń jọ náà nù Allahu shahid wọ́n bá ka owó yẹn tó àwọn Sheikh Kamal wọ́n tún wá fi owó kan rán aláàjì bàbá àta pé ńgbà tí àdúrà tí wọ́n ṣe fáwọn náà níbi ìjókòó yẹn náà nù o mà yí owó yẹn tó bí Sheikh Kamal ṣe wá kí àṣírí fún wa tó ra àṣẹwò àṣírí ni àwọn náà wá kí àlàsárì fún wa wọ́n á ní gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe Markaz nínú ọ̀rọ̀ tí wọ́n sọjọ́ náà wọ́n ní ká máa pè àwọn ó sì máa wá nínú ọ̀rọ̀ tí wọ́n sọjọ́ náà inú kálukú dùn láfi túká ńgbà tó di bí ijọ́ mẹ́wàá sí wa tí wọ́n wá àwọn náà wà ní sanarọ́bíà wọ́n bá kó móòlù ẹ̀ dé inú ọgbà àní gbogbo àwọn sanarọ́bíà wúlátòjì tánátòjì ọ̀yá ń lè Sheikh Kamal gbogbo a ṣe wọ móòlù ẹ̀ nìyẹn wọ́n kó móòlù ẹ̀ wá ní ọgbà ní o ó di ọ̀dọ̀ Sheikh Kamal àwọn náà jáde wọn lógìgì sẹ́yìn nígbà tí òkìkí ti àwọn náà mà òkìkí ti kàn pé sí aramu ti dé àwọn bá jáde wá pàdé nígbà tí wọ́n jáde wá pàdé wọn òun ló bí orin ya Kamala azafọdila ayaka Allahu ta'ala wọ́n kà gbé orin yẹn lẹ́kàn kọ́ àràjàgbà wẹ̀yìn báyìí lọ́tà ní ya Kamala wọ́n wẹ̀yìn báyìí azafọdila ayaka Allahu ta'ala orin yẹn táwa fi wọ mọ́nsílù àwọn alájí àgbà gbàtà wọ mọ́nsílù wọn tá a jókòó ṣàgẹ́ bí àpọ́nlé tí ń bẹ láàrin àwọn afá sára wọn wọn ní kí ṣe Adamu náà sọ̀rọ̀. bí ṣe Adamu ṣe ṣe fún àwọn náà. wàláì wàlẹ́dí nafsi biyadihi. ẹwà ń bẹ̀ ń jọ aláwọ̀ ẹlẹ́kejì ẹ̀yà ọkùnrin lọ. wọ́n ní ṣé Adamu wa sọ̀rọ̀ ìpè gbogbo ọ̀rọ̀ awuyewuye tí ń lọ tí ń ṣe gbá alájí àgbà òun ní Haruna òun ní sùúrù bí ẹsẹ àbí wọn ṣe wínú Haruna ní sùúrù òun lẹ̀gbọ́n Musa lọ gba ìwé òfin wa lọ́dọ̀ Ọlọ́run kó tó dé àwọn Bani Israẹli ti ń sin ògèdèǹgbè màálù ọba bínú àmọ́ Haruna ní sùúrù ṣẹgẹtì ìkáyà àwọn ni bóyá wọn gé àmọ́ ńgbà tó pé ọ̀rọ̀ ni wọ́n ń sọ náà àbá bó ti ṣẹlẹ̀ ní wíhùn bó ti ṣẹlẹ̀ ní wíhùn kọlọ́nkọba kẹ́ àwọn wa méjèèjì ọjẹ́ afáàbákí wa ṣe ìlúkọ́ òkọ̀sídà pẹ̀lú bákí lọ́wọ́ akọni mọ́tíláwò rẹ̀ náà ní pé ní ja'alna salama kaman lana sọfá olùagánì wà áfẹ́kọ̀ láà ìbẹ̀rẹ̀ orin yẹn nu ẹ̀kọ́ àbábákí pẹ̀lú àmọ́sà ló fi kọ orin náà tí ń ké ja'alna salama kaman lana sọfá olùagánì wà áfẹ́kọ̀ láà bí wọn kọ́ ni wọ́n fi ṣe tẹ̀rẹ̀ yìí bù fún Sheikh Kamal abáfiṣàdúrà la fi túká tọ́ bí olúwa kọ́ máa fi àṣekò ń gé oríire nta gbé ẹ̀bùn kalẹ̀ ńgbà tá a rí wá sí láàárọ̀ yìí pé ẹni tó wá máa déètì yẹn kíláàsì kò láwọn bá Mudiru Markaz wà ń jọ́nà 1981 ni 1981 báadà Ramadan. tí ẹ̀bùn ti jáde lérí kìíní yìí tẹ́lẹ̀. kọ́dà ẹnìkan ti sẹ́ndì ẹ̀bùn ní ká má dàá kọ́ ọ̀hún 10,000 naira. àmọ́ ààrẹ ni tó lọ. ààrẹ tó gbà mo ní kọ́ àwọn tó bá gbà dájì kó tún gba páàkì Coca-Cola kan páàkì Fanta kan àbí iye tó wá ṣe déédéé rẹ̀ àmọ́ ààrẹ tó gbà bó la ṣe wá ní sọ̀rọ̀ eléyìí nítorí sójú wa nù. àbá Mudiru Markaz wọ́n wà ní ìparí tawjí asanatu asalisa atawjihiyya àbá Mudiru Markaz wà àwọn ní asanatu rọ́bíà al-idadiyya àwọn afẹsẹ̀ sáádà lọ́dún náà àmúra ọjọ́ ẹ̀yìn Ramadan 1981 bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nìyẹn ọlọ́nkọ́ wa kí àwọn bàbá méjèèjì. same 1981 náà ni méjèèjì lọ.
méjèèjì ẹnu interval tó wà ń bẹ̀ náà ní 10 days 10 days 10 days ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí bàbá ṣé kò ní bàbá Sheikh Kamaldeen wà ń gbà yẹn ni torí àwọn èèyàn fẹ́ máa béèrè àbí Ìlọrin Sheikh Adamu ti wá bá wọn. no Èkó náà láti lọ bá wọn wọn mọ ọkọ̀ àdúgbò yẹn lẹ́kọ̀ọ́ bí tí àwọn Sheikh Kamaldeen gbé lẹ́kọ̀ọ́ náà ni ibẹ̀ láti lọ bá wọn Èkó náà làwọn náà wá kọ́ra wọn ṣàdúrà fún bàbá wọn ṣáàdù gbogbo òwe níjọba pé ó ní làákà ìpùkọ́ wọn ṣàdúrà fún jọ náà. Èkó ni Ọlọ́run kó kẹ́ àwọn méjèèjì Ọlọ́run kó kẹ́ àwọn méjèèjì àní àlùbáríkà ni wọ́n ẹni tó fi tọrọ àlùbáríkà ni wọ́n ẹni tó fi tọrọ ọmọ ni wọ́n ìwọ́n tó bá fi wọ́n tọrọ tó bá lọ́ọ̀ fẹ́rú ẹ irú rẹ bí wọ́n ṣe rí náà lọ́wọ́ yàn lé rẹ̀ iná ni wọ́n yàn fáwọn fámìlì rẹ̀ ni wọ́n yàn fáwọn followers tẹ́ ń tẹ̀lé ọ káàkiri tó dá mi lójú pé ọmọ kéwú tó àwọn báyìí ọ̀dàlá ọwọ́ tó jẹ́ ọmọ Kùránì ké tó àwọn méjèèjì Olúwa masa ṣekú ní ìsinmi fún wa Sheikh Adamu ọlọmọsà kẹ́ wọn púpọ̀ lẹ́ẹ̀mọ̀ nínú wàfáà òun lọ́rọ̀ Sheikh Kamari tí wọ́n sọ níbi tíra lamahatu bẹ̀ lẹ́wòrì mo gbé ọ̀rọ̀ ọ̀hún síbẹ̀. a ti fẹ́ fi ọ̀rọ̀ yẹn challenge àwọn èèyàn. ọ̀rọ̀ wo. ọ̀rọ̀ Sheikh Kamaldeen tí ẹ máa ń sọ pé Sheikh Adamu sọ sí tíra. ẹ máa ń ká àwọn ẹni tó bá rí ha. a ti fẹ́ fi challenge àwọn èèyàn ètò ń bọ̀ lérí ẹ̀. ọ̀dà pẹ̀lú ògùn Ọlọ́run sẹ́ẹ̀mà bàbá ń sọ pé ní èèmọ̀ ní Sheikh Kamali ipe torí Ìmáàmù Shafi Ìmáàmù Ibn Taymiyyah Ìmáàmù Suyuti àwọn èèyàn ni wọ́n dínà before 15 years wọ́n ti dàáfà olórí burúkú kan gbà tá à ń sọ̀rọ̀ oníkìní kọ́lọ̀ gúgù rẹ̀ éèjì wo ni Ìmáàmù Shafi ti dàáfà éèjì wo ni Taymiyyah ti dàáfà éèjì wo ni Suyuti ti dàáfà kọ́lọ̀ gúgù ẹ̀ sígbà tí wọ́n bí wọn yóò rí pé fi sínú mubakira ní ìbẹ̀rẹ̀ ọdún tí a máa ń pè ń bẹ̀rẹ̀ ọdún bàbá ní kò ṣe mànú tiwọn wọn nítorí pé lárúbáwá ni wọn dàgbà sáàrin lárúbáwá wọn mú lọ́dọ̀ eléyìí wọn mú lọ́dọ̀ eléyìí wọn mú lọ́dọ̀ eléyìí wọn mú lọ́dọ̀ eléyìí àmọ́ Muhammadu Kamaluddin wúwa àjẹmíyùn òun èsì lárúbáwá tàrọ́bà aláyàdì Sheikh Wahid àjẹmí sẹ́wù kan àfa kan ló tún kọ kò mú lọ́dọ̀ eléyìí kò mú lọ́dọ̀ eléyìí wa ma dhalik òun náà sì jáde ságbóma fakana bi dhalika ayatan min ayatillah wa ajubatan min ajibi dari wa karamatan li shaykhi li annahu awwal man tabahara wa takharraja fi misli sana nabaga Muhammadu Kamaluddin fi al-ulum al-arabiyya hatta adhasha jami'a ma'asirihi wa rusiqa al-fasaha fi al-was wal muhadara hatta a'jaza man qabilahu wa at'aba man ba'dahu sẹ́ra mọ̀rọ̀ sọ púpọ̀ sẹ́ra mọ̀rọ̀ sọ púpọ̀ wọ́n ní àjẹsà máa ń kọ̀ fìlàhù tó bá jẹ́ sí pé bàbá bá lọ lo pé àtẹ̀àbá máa ń kọ̀ fìlàhù wà àjẹsà máa ń bà dáhù kò sẹ́ni kan tí ó tún fẹ́ nímà tó wọn má láyé sẹ́mi àjẹsà gbogbo àwọn àfáà tó ti lọ wọ́n nímà bẹ́ẹ̀ irú nǹkan tí Sheikh Kamali sí níbi ìmọ̀ àtọ̀làjú àti tó gbédé kò tí ì sí ẹni tó rírú ẹ̀ sí bóun tó ṣe modernize tiẹ̀ àmọ́ wà á tẹ abá ọ wá fi wàhálà ó fi challenge lẹ̀ fún gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn pétọ́ ọ̀ya ẹ̀ dààmú ẹ̀yin náà débẹ̀ o àjàsá máa ń kọ̀ fìlàhù wà á tẹ abá wà bá kí a fi asal maidan náà wà rúbọ alikọ́rní من الزمان لم ينازعه واحد ولا اثنان بل صار مثلا يتز به ولم يبقى من معاصره ما لم يتأثر به أو لم يقتبس من أساليبه أو كمل ولم يبقى من معاصره gbogbo àwọn tó bá Sheikh Kamali tí a jọ ṣe àṣírí kan náà ما لم يتأثر tí ò lápá níbi mẹ́tọ́ àbí ọ̀nà tí ń gbà sí wá sí ó sì wá wà ń bẹ ẹnìkan kan wàá challenge ẹ̀ ní 25 years robo olùkọ́rin kò sẹ́ni kan abẹ́ni kejì sápẹ́ eléyìí náà tẹ̀tún dàbí rẹ̀ nígbà tí ń ló gbà Sheikh Adamu ní insaf wal adala ẹ̀ wá tún wò bàbá tún wá bàbá wà á dún bẹ́ẹ̀ bàbá ní
وله تلاميذ كل واحد منهم نهرير فاضل وأديب جمعوا بين الثقافتين العربية والإنجليزية وبلغوا مستوى الجامعي مع عدم دخوله الجامعة بل اقتصروا على شيء كمال الدين إن هذا لشيء عجاب ومن شاب على شيء شاب عليه. ẹ̀wọ̀n nǹkan mẹ́wọ̀n kò sí kéèta kò sí kéèrò òdodo ọ̀rọ̀ ẹ̀ sì bá wọn dẹ̀ púrúfù ẹ̀ ọlọ́mọsá kẹ́ Sheikh Adam níbi èyí tí wọ́n ṣe fún wa yìí nígbẹ̀yìn gbẹ̀yìn òun náà nìròyìn ti Sheikh Adam ọmọ alárúbá àròbíyàn kọ́ níta àmọ́ káwọn ó ní al-Ilori wa sawtun lil Qur'ani masmu'un al-Ilori هو علم للدعوة مرفوع الإلوري هو إمام في التفسير متبوع الإلوري هو رجل القرآن الأول قل أن يوجد مثله الإلوري لسان الحق ومكيال الصدق الإلوري شيخ الدعاة لا نظير له الإلوري بروع الشعر العربي وعقلية الأديب وملكة التعليم والتعليم عنده ملكة موافق ختاما إن الأسرة الآدمية طيبة مباركة ويكفي أن نعرف من أعيانها صاحب المعالي مدير المركز وإمام المركز وخطيب المركز وشيخ المركز لنرى أنه مع باقي الأسرة بخير خلف لسلف الخير إن الأسرة الآدمية طيبة بصرينو family Sheikh Adam da mubaraka wọn lálù barika kí ni túmọ̀ àlùbáríkà fáàmì fún òun lóore abẹ́rẹ́ máa rí lóore náà ni sẹ́mùdírù nìkan ni bàbá gba lọ́ọ̀yà Justice Abdallah ẹ gbà pípẹ́ alákọ̀wé ni tó wá bẹ̀rẹ̀ wáàsí tó wá bẹ̀rẹ̀ tafsiri ẹ gbà pípẹ́ lọ́ọ̀yà ni bẹ́ẹ̀ afáwa Bashir bẹ́ẹ̀ afáwa Juma bẹ́ẹ̀ afáwa Yusuf Al-Alori Adnan bí wọ́n ṣe rí nu ṣe Mubaraka kọ́ ni afáwa Sufyan Al-Alori inna al-usrata al-adamiyya tayyiba mubaraka wa yakfi an na'rifa min a'yaniha so ama a'yanu wa mudiru al-markaz wa imamu al-markaz wa khatibu al-markaz Maulana Muhammad Habibullah Adam Abdullah Al-Ilori wallahi alhaku yukol òdodo lọ́tọ̀ ká máa sọ Olúwa àlùbáríkà tó fún àwọn bàbá méjèèjì ọlọ́mọ́sà fún wa oríire táwọn bàbá méjèèjì ṣe torí àmì ni wọ́n àbí ẹni tí ọjọ́ sí pé àfa kan lọ́kọ̀ lẹ́kọ̀ọ́ ọdún tí a fi kẹ́kọ̀ọ́ tó gbogbo wàhálà táwa ṣe yìí o táà tó wọn wọ́n sì wá bọ́ ságbó mọ́ wọ́n wá lò ó láti 1922 táfà wọn ti kú wọ́n wá parí 2005 ok ọ̀dà ìgbẹ́kẹ̀ ṣe mà wọ́n náà ṣerú ẹ̀ wọ́n náà lọ darú ẹ̀ wò má relegate ẹ̀ wò Sheikh Adam náà tó bẹ̀rẹ̀ ńgbà tó ń parí kéwú tán yányá 1946 ká ní kéwú gbẹ̀yìn ká má kàtọ̀dọ̀ àfẹ́sìn 1930 lè yíhun àtàdúrà fún àwọn ọmọrù àmọ́tọ̀dọ̀ àti Haúsá pé wọ́n parí kéwú mẹ́ 1946 ẹ wá wo 1946 sí 1992 èyí wọn ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ àmì kí wọ́n ṣé wọ́n ṣe àwọn méjèèjì ṣé wọ́n kéwú tó bá ṣe kéwú yìí bá a fa ìṣekọ́ wa bẹ́lẹ̀ ìṣekọ́ wa bẹ́lẹ̀ ìṣekọ́ wa bẹ́lẹ̀ ìṣekọ́ wa bá a ṣe kà kọ̀ wá kún kankan tí wọ́n mà àmì Ọlọ́run ni wọ́n alhaku yukol wọ́n sì tó fi tọrọ ìtọrọ wo láàfin wọn tọrọ kò sẹ́bọ̀ ń bẹ̀ Ọlọ́run bó ti ṣe wọ́n yìí kúdìrà rẹ̀ tọ́ pamọ́ sára àwọn méjèèjì fi ràn wá náà ẹ bọ̀ sí ń bẹ̀ alọ́ ọ̀dọ̀ àfa ìmáàmù Kanda lánàá wọn á rí fọ́tò bàbá wọn tí wọ́n lọ́jọ́ rí afa Tajul Adabi bàbá náà kọjá 100 ọdún kó tó kú látún fi ọlá afa Tajul Adabi látún fi tọrọ ẹ wá wo Sheikh Adam náà Sheikh Adam bo ni ọkọ bọ ọ dé ìmọ̀lẹ̀ nùtà pé ní awwalu man ajasa
isti'mal al-kutub al-musawwara lit-ta'lim wa tawdih òun là kọ́kọ́ àwọn afọwọ́gbà tẹ́lẹ̀ tọ́ ọlọ́run kọ́kẹ́ bàbá wa nílé adífá torí bàbá wọn wá sí àgbáyé jẹ́ ká mà ó láfa Tajul àbí ọ̀rẹ́ ni wọ́n tí wọ́n bá kú òun bẹ́ ilé wa náà ni wọ́n wá kéèyàn mọ̀ sọ pé ní ìmọ̀lá bàbá yẹn 1996 ni mo gbọ́ ní Mákà lọ́dún ẹnìkan ó ní Sheikh Tajul Adabi ti sọ pé àfọwọ́rà mi wọ́n wá sí àgbà ń bọ̀ wallahi wal Qur'an al-azim wallahi bi rabbil mushaf 1996 níjọ́ Friday ó lọ ó ti sọ yìí sọ bẹ́ẹ̀ náà pé wọ́n bọ̀ kì í ṣe àbọ̀ wọn wá sí àgbáyé nìkan o ọ sọ ti bàbá wa Salahuddin náà bàbá wa Salahuddin Abdulrahman Salahuddin bàbá wa mísánná ó ní ń bọ̀ ó ní yóò sì ní ma ẹ̀wọ̀n kan fún èdè àwọn ènìyàn wọn èé ṣe èèyàn lásán àwọn fún àlùbáríkà wọn tọrọ o àwọn ó sì ṣàdúrà fún wọn àlùbáríkà wọn tá a fi tọrọ pé bọ́lọ̀ ti ṣe wọ́n yìí ọlọ́run mọ́sàsì àwa náà bẹ́ẹ̀ bọ́lọ̀ ti ṣe wọ́n yìí ọlọ́run mọ́sàsì àwa náà bẹ́ẹ̀ àbá mi fita ṣe tún ní ìbéèrè mi. ok. tírà al-Islam fi Nàìjíríà. naam. tí Maulana Sheikh Adam ṣe. naam. ǹjẹ́ a ti rí àfáà kan rí tó ṣerú tírà mu àbí Sheikh Adam náà ni àkọ́kọ́ ẹni tó sọ ìtàn bí Islam ṣe wọ Nàìjíríà. kò sí ẹni tó sọ síwájú ẹ̀ torí tẹ bá lọ ka mùkọ́ dìmọ̀ rẹ̀ ó ní ẹnìkan kan ọkọ ìtàn nípa ìsìlámù fi Nàìjíríà ntọ́mù lọ́ọ́ kàwé nù ṣé Ádámù sọ pé ntọ́mù mi lọ́ọ́ kó èbó nù ìrì textbook lárúbáwá tó sọ nípa bóun ìsìlámù ṣe jẹ́ Nàìjíríà àwọn ti fódíò tí wọ́n ṣe àwọn náà sábẹ̀rẹ̀ kínní ọ̀rọ̀ Usman fódíò ni wọ́n sọ àti gbogbo bí tí Usman fódíò lọ àmọ́ báwo ni ìsìlámù fi Nàìjíríà èmi là kọ́kọ́ ní òjì rí màrọ́ èfi rí àwọn mọ̀rọ́jù tí mo lè rọ̀ jáàsì tí ọmọ sákọ̀ kẹsà ní mọ̀rọ́jù. Sheikh Adam là àkọ́kọ́ irú rẹ̀ wáyé rí láti gbà tí. al-Islam fi Nàìjíríà wa Sheikh Usman bin Fodio al-Fulani. láti gbà tí Sheikh Adam ti tún wá lọ yìí nígbà tá a ní àwọn là kọ́kọ́ ìjẹ́ lómi ti tún ṣe. n kò ṣe kárí torí ti Sheikh Adam nísìnyí wọ́n ti fi ṣe inú àwọn project PhD Galandashi ambassador Galandashi ọwọ́ àánú project ẹ̀ tó lò àwọn yẹn ti lò rẹpẹtẹ kò sí rọ̀kàntà nìkan lè pa bọ̀bá lọ da akọ wọn mà bọ̀ pa aláró wọn mà. nọ́mbà ọ̀kẹ́ Sheikh Adam ìbéèrè tí èmi fẹ́ béèrè náà nu bàbá because kọ́ máa ń dàbí ìrújú fún àwọn èèyàn. al-Islam fi Nàìjíríà. Islam ṣe wọ Nàìjíríà. bí táwọn fi Nàìjíríà òun náà sì làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọ tírà nípa lamahatu bil-lawri fi mashari ulama'i Ìlọrin. olóhùn ò rí màrọ́jú kankan kò sẹ́ni kankan tó kọ́ àfi akhbarul qurun tí a fa Abubakar Ahmad bin Abubakar ọmọ àkókòrò tó kọ́ àmọ́ àwọn ò rí wọn ní náà lè já bàbá fi ní warubama ba'da al-harsi wa dars an yakuna marja'a yuthiqu bihi wa yu'tamadu alayhi àwọn orí torúkọ sẹ́ni kankan tọkọ kankan pa gbogbo àfa àtàfà alẹ́ yóò bá ẹ̀mú tíra àwọn ẹni tọkọ kankan pa àfa alẹ́ yóò bá síwájú Sheikh Adam sáàmà kúrọ ni ńgbà tó ń sòótọ́ tẹ́yìn ò sì sọ sáà ò ní sọ àbámufu ńgbà tí òun sòótọ́ tẹ́yìn sì fẹ́ máa fi nǹkan bọ́ ẹ fẹ́ máa ṣe ìbùhámù ọ̀la rẹ̀ sáà tá a máa ní sọ nígbà tí mo mọ eléyìí sì jáde àṣàkáṣà bí àṣà wọn fẹ́ yin oyè kan ẹ sì pa mí lẹ́rìn wọ́n fẹ́ yin oyè kan lẹ̀ ńlẹ̀ ọba mi àyìn náà ti fẹ́ yin oyè náà nígbà tí wọ́n fẹ́ yin wọn ni a lọ ṣe mítìnì wọ́n wá ń dàrú àbá wọn bá súlú ní tẹ́ ẹ bá ń ṣe mùnáfíkì tẹ́ ẹ bá mẹ́ńtọ́tọ́ sí sẹ́yìn mẹ́ńtọ́tọ́ sí ni tẹ́yìn ọba mẹ́ńtọ́tọ́ sí sẹ́yìn mẹ́ńtọ́tọ́ sí. a ti sọ challenges yẹn fáwọn èèyàn wo tó bá ní ṣe Adam òṣìṣẹ́ náà yóò bá bọ̀ wà ní wo oúnjẹ jọ orípa Sheikh Adam ó lè parẹ́ ń bẹ̀ ni Markazi Sakofi Markazi Shabab bàbá wa Adérẹ̀mí ṣé àwọn yẹn lè parẹ́ ń bẹ̀ bọ́ bọ́ sí kírun ṣé Mùsọ́bà Zògúlòlù ṣé Yunus ẹ̀gbọ́n wọn ṣó lè parẹ́ ń bẹ̀ ni àfa wa bàbá wa Dohak ṣó lè parẹ́ ni bó dẹ́dẹ́ ọkà àwọn ọlágójú
ọkàn àfọ Abdulrahman Abdulkadiri ọkàn wọn gbọdọfà ọkàn wọn kéèyàn wá yé eléri ibú kọ́ wa nílùú ẹni lọ́ba gbọ́n ọ̀dà ńgbà tó bá ìsìlámù jẹ́ ńlẹ̀ Yorùbá èwo ni bàbá tiẹ̀ tún ṣe nílé yìí kọ́ nǹkan mọ́jú báyìí lọ pé ní ti bàbá tèmi tún ṣe ni àbí jẹ́mi náà tún ṣe ni èèyàn tún ìsìlámù ṣe pẹ̀lú àìmọ̀ kan èèyàn mọ̀ máa Kùránì ká kọ́ lóhun tún Kùránì ò rí Kùránì ká ọlọ́fẹ́ tún Kùránì sọ̀rọ̀ nù. يا المركز والمدير ويا المركزيون المخلصون للمركز وفروعه البررة الأوفياء وأثابكم الله بالجنة مركز وما بيني ويا المدير وإن شاء الله مدير وما بيني gbogbo bí tàdíyà tí ń ti lè wù kó tó èyí tí máa ń dùn mí pọ́ǹtì kan náà ní abá mi ta kí wọ́n fẹ́ sọ̀rọ̀ kẹ́nìkan fẹ́ sọ̀rọ̀ lè kó wa ní ẹni ò ní sọ̀rọ̀ àbí nígbà tí ẹnìkan sọ̀rọ̀ tó dáa kọ mi kí wọ́n fẹ́ fèsì kẹ́nìkan ní èmi ṣe sọ̀rọ̀ àbí mọ̀ntìkìyà sọ́bàlà káìmù wọ́n fẹ́ di rédíò pé tí wọ́n bá sọ kí wọ́n fèsì lé ọ sọ̀rọ̀ sí Sheikh Adamu ó fẹ́ kémi di adikapu kí n dákẹ́ ọ sọ̀rọ̀ sí Mudiru ó fẹ́ kémi dákẹ́ àmínà màkú wọ́n sọ ọbàlà káìmù ọ máa kúrọ́ kí n máa sọ pé báyìí ló ti rí ìwọ̀n àwì nígbà táwọn sì ní amáwí ma ìbálà lọ sọ pé la'natullahi ala al-kadhibin ṣé wọn jẹ́ òkúrọ̀ ọlọ́run ọ̀sẹ̀ níbi ọlọ́run ọba nígbà tí wọ́n ní yìí ń pọ̀ láfi ń lo walladhi nafsi biyadi àbí ẹ̀ńtẹ́ni mi wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run náà sáni kò sí nǹkan kátẹ́yìn tó ń sára mọ́lẹ́yìn ọlọ́run yáyà al-markaz wal-mudir wa yáyà al-markaziyun al-mukhlisuna lil-markaz gbogbo al-markaziyun tí wọ́n dáa ní o ìmọ̀ sàdá fún gbogbo al-markaz o al-mukhlisun tó láfọ̀ ọ̀mọ́ tí ò gbélé dàbẹ̀ hùn òkùnkùn oníkùnkùn ní ọmọ mànú ẹ̀ à ń tó gbélé dàbẹ̀ hùn ní wọn máa ṣàdúrà fún ṣé kó tún lè rà burú ṣe ń bẹ̀ al-mukhlisuna lil-markaz gbogbo àwọn branches markaz tó dáa tó jẹ́wọ́ tó sì jẹ́ ní ti ń pàdé hùn wa athabakumullahu bil janna subhana man la aiba fi wala khata wa fawqa kulli shay'in min alim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.